Nàìjíríà tán bá ń sọ wípé wọ́n ṣe freedom fún ọ ní certificate nínú tíátà, èmi ni mo kọ́ bẹ̀rẹ̀ ní Nàìjíríà. Ìyẹn ló jẹ́ kí mi pẹ̀lú Latin kọjá lọ́dún kan. Ní ọdún yìí gangan ló pé 40 years tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. Bàbá Lọ́dúnládé máa ń pè mí. Ìgbà tí bàbá mi máa fi gbọ́ iná bí bá ní kí n wá sóko mi ní wá sóko tó rọ́jọ́ tó yẹ kí n wá sóko kí n wá ṣiṣẹ́ oko ọjọ́ yẹn gan ni a máa ṣe rìhásà ibi tí mo ti dọ̀tá bàbá mi nìyẹn. Lára àwọn tí Ọlọ́run tó ti gba ọ̀dọ̀ mi kọjá tọ́lọ́run ti tara mi lò, Kọ́lá Ajéyẹmí Àwílò tó jẹ́ ọkọ tó ya Imapo, ọ̀dọ̀ mi ló ti kọ́ṣẹ́. Ìjàyégbèmí ọ̀dọ̀ mi náà ti mọ̀. The first film tó kọ́kọ́ ṣe nígbésí ayé ẹ̀ èmi tí mo kọ́ rèé. Nígbà tí mo dẹ̀ dé ní ANTP, àwọn nǹkan tí mo rí bẹ̀ ni pé wọ́n àgbààgbà wa ọ̀gá wa míì òtítọ́ ṣòro ń bẹ̀ láti sọ. Ibi tẹ́mi ti bẹ̀rẹ̀ wàhálà tèmi nìyẹn. Feed me machine mísà òun ni ohun tó gé mi lọ́wọ́ lọ́dún yẹn lọ́hùn. Lẹ́yìn tọ́wọ́ gé ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Orúkọ tèmi ni Odùtọ́lá Isiaka, ẹni tí àwọn èèyàn mọ̀ sí olómi ọgbọ́n. Ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré onítíátà nínú àwọn àgbà làwa náà jẹ́. Nítorí pé tá bá wò lọ tá bá wò bọ̀ 40 ọdún rèé táwa náà ti wà nídìí iṣẹ́. Kò sẹ́ni tó máa sọ wípé òun ṣeré orí ìtàgé tó bá jẹ́ pé ó lẹ́bùn ẹ̀ tá bá fi rán látòde ọ̀run tó bá gba léèwé kọjá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ láti léèwé. Àwa náà ti bẹ̀rẹ̀ láti léèwé. Torí ẹni tí mo lè sọ wípé mentor mi tí tíátà fi wùn mí, bàbá yẹn a máa pè ní Ẹ̀bà Òṣòfò. Ẹ̀bà Òṣòfò wọ́n máa wá sí stage nígbà táwọn bàbá Akin Ògúngbè náà bá gbé stage wá sí iléèwé wa ní Methodist Primary School ní Gbògìlà. Ibẹ̀ ni mo ti ní interest nínú tíátà tí mo ti rò pé máa ṣiṣẹ́ yìí. Ní ọdún yìí gangan ló pé 40 years tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. Bàbá Lọ́dúnládé máa ń pè mí. Bàbá yìí sí 1985 gangan ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà lọ́dọ̀ ọ̀gá mi Coach Ismail Adékúnlé Adélẹ́yẹ. Ibi Kung Fu Shaolin lèmi ti bẹ̀rẹ̀ tíátà mi, ibẹ̀ ni mo ti kọ́ tíátà. Orúkọ tó ń pè mí ńgbà yẹn Àdó ni. Àdó torí pé mo kéré gan. Mo kàn kọjá lọ lọ́dọ̀ wọn jọ́ kan mo kàn rí wọn kàn ṣe tíátà, mo bá dúró báyìí mo wọ̀n. Èmi náà wá jókòó sí wọn, mo wá bẹ̀rẹ̀ sí ní wòran. Ìjọ́ kan tẹ́nìkan ò wá ọmọ kan ẹnìkan tó ń bá wọn ṣe akọ́dà ọba tí ò wá kan báyìí, ẹ jọ̀ọ́ sà. Kí ni? Mo ní mo lè ṣe nǹkan tó ń ṣe yẹn. Ó lè ṣe nǹkan tó ń ṣe yẹn, mo ní bẹ́ẹ̀ ni. Wọ́n ṣe ní kí n bọ́ síbẹ̀ nìyẹn. Mo ṣe nìyẹn. Mo ṣe báyìí nígbà tẹ́ni tí bí máa dé báyìí kan ní ọ̀gbẹ́ni ò ní lè ṣe kí nìyẹn, jẹ́ kọ́ ọmọ yìí máa ṣe lọ. Bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ìgbà tí bàbá mi máa fi gbọ́ iná bí torí tó bá ní kí n wá sóko mi ní wá sóko torí ẹ̀yin Gateway Hotel ní Kútọ̀ ibẹ̀ lóko bàbá mi wà ń gbà náà. Tó bá ní kí n wá sóko mi ní wá sóko tó rọ́jọ́ tó yẹ kí n wá sóko kí n wá ṣiṣẹ́ oko ọjọ́ yẹn gan ni a máa ṣe rìhásà ibi tí mo ti dọ̀tá bàbá mi nìyẹn. Bóyá sọ fún Himalayan boy yẹn wípé Himalayan boy ó wá pè Gbénga wá àbúrò ẹ̀mí ìfẹ́ kó ṣe tíátà yẹn o kí ní kankan kí ló dé. Ẹ̀kọ́ wọ́n wá sọ fún wọn pé kán lé mi, mo wá sọ fún wọn pé ẹ sà ẹ ní lè lé mi o, ẹ ní lè lé mi o torí ẹ̀yin náà fúnra ara yín iṣẹ́ tẹ́yin náà ń ṣe ni ẹ̀yin náà ò kúrò ń díẹ̀ ẹ lè lé mi o. Àwọn náà wá fọgbọ́n ṣe wọn lé mi, ṣùgbọ́n bàbá mi padà kọ̀ mí lọ́mọ nítorí ẹ̀ wípé mi ò ṣe ọmọ gidi. Ibi tó ga mi Coach Kúnlé Ismail Adékúnlé Adélẹ́yẹ tó ti wá mú mi nìyẹn, tó ti mú mi lọ síbi tí mo ti padà lọ kọ́ṣẹ́ torí pé mò ń kọ́ṣẹ́ lọ́wọ́ ńgbà yẹn, mò ń kọ́ṣẹ́ battery charger and organizer. A ṣe fíìmù kan lọ́dún yẹn that was Oṣuọlálé Gateway Hotel láti launch ẹ̀. Ibẹ̀ gan ló ti ṣe freedom fẹ́mi, ló ti fún mi ní certificate SNK ní ọdún 1988. Àwọn onítíátà tó wà ní Abẹ́òkúta ńgbà yẹn tí mo àwọn bàbá wa Òtòlò, bàbá wa pátápátá káàfàtà, bàbá wa bàbá Ògúngbè, Goroso, ẹ̀gbọ́n mi Lukman Adéníjì, Lukman Olóyèdé Ọláyà. Àsìkò yẹn náà ẹ̀gbọ́n wa Ṣẹ́gun Sama àwọn náà wà ńgbà yẹn. Àwọn táwọn à ń rí gẹ́gẹ́ bí ọ̀gá senior ni àwọn yẹn.
àwọn Lágídò àwọn senior wa ni wọ́n, ààrẹ àwọn senior wa làwọn yẹn. Káyọ̀dé Akíndínà ọ̀dọ̀ Majek lòun ti kọ́ṣẹ́ kó tó wá sọ́dọ̀ Sama. Àwọn bí ìgbà tá a jọ jẹ́ èrò lèmi lè kà wá sí. Bá a ṣe ń bẹ̀rẹ̀ ọwọ́ yóò tí ì gé ńgbà yẹn o, àfọwọ́ ṣe kíní kankan. Inú ìgbà tí mo bọ́ sínú ANTP torí pé ọ̀gá tó kọ́ mi iṣẹ́ kò ní interest nínú ANTP nígbà yẹn torí ọ̀rọ̀ kọ̀ǹfù làwọn ń bá kiri. Wọ́n á ní má lọ sí ANTP o, problem wọ́n pọ̀ o, wàhálà wọ́n pọ̀ o. Kí ló ń ṣẹlẹ̀ ọ̀gá tẹ́ ní káwa má lọ, èmi ò ráyè ní kọ̀ǹfù. Mo ní má lọ o. Wọ́n á ní ok tó bá ti lọ kó ṣọ́ra ẹ̀ ń bẹ̀ o. Bàbá mi náà wá padà torí bàbá mi ti padà gbà fún mi lẹ́yìn tí wọ́n ní àwọn ìpèníjà kan. Wọ́n wá ń sọ kinní kan fún mi pé ibikíbi tó o bá lọ tó o bá ti bá wọn jókòó tán bá ti ní ṣòdodo ńbẹ̀ tó o bá ti ní lè sọ òdodo má bá wọn jókòó síbẹ̀. Nígbà tí mo dẹ̀ dé inú ANTP àwọn nǹkan tí mo rí ńbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà wa ọ̀gá wa míì òtítọ́ ṣòro ńbẹ̀ láti sọ. Ibi tèmi ti bẹ̀rẹ̀ wàhálà tèmi nìyẹn ní Ogun State torí pé ohun tèmi máa ń bá àwọn ọ̀gá wa tí wọ́n wà ní Abẹ́òkúta fà, èmi ni Ọláìyá, èmi ni ààrẹ, èmi ni nígbà tí Mr. Latin náà ti tọ́wọ́ ẹ̀ ti tó tí ọwọ́ Mr. Latin náà ti tó Mr. Latin bàbá àwọn nǹkan tèmi máa ń bá wọn fà ní pé èmi ò fẹ́ káwa máa ṣeré lọ dé Èkó àbí ká ṣeré dé Ìbàdàn ká tó pe àwọn èèyàn wa because gbogbo àwọn ọmọ tá a ní níbí báyìí actor and actress gidi ni wọ́n tán bad gan lógùn State ṣùgbọ́n àwọn ọ̀gá wa yìí wọn kì í ṣe bẹ́ẹ̀. Àwọn á sì lọ sékòó wọ́n á lọ Ìbàdàn wọ́n á lọ pe àwọn èèyàn wọ́n á wá kó àwọn ọmọ tiwa tó jẹ́ actor and actress wọ́n á wá fi wọ́n máa fi ṣe crowd. Ìyẹn máa ń bí mi inú gan mo wá máa ń fà wípé kí ni ìtorí ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tó ṣe máa ń fẹ́ fi mí síṣẹ́ àwọn kan ni mò ń jà fún. Mo lè rántí pé ogun tí mo kọ́kọ́ face nínú ANTP láyé mi ogun Y Sama ni. Y Sama yẹn that is brother wa Ṣẹ́gun Adéníjì kọ́lọ́run kó bá mi fi ọ̀rọ̀ kẹ́ wọn. Ìgbà tí ẹgbẹ́ ṣì wà táì tí ní local government Ẹ̀gbá zone là ní orí ẹ̀ ni wọ́n ti pín local government tàfi ní Abẹ́òkúta South and Abẹ́òkúta North. Ìgbà táwa wà l'Abẹ́òkúta South lèmi wà. Àwọn tó jẹ́ pé elder tí mo lè sọ pé àwọn àgbà ni wọ́n wà ń bẹ̀. Now tá bá ti wá fẹ́ ṣe nǹkan kan bẹ̀ wọ́n wá ní Àfíkà kọ́ṣẹ́ èdè ọ̀dọ̀ Ṣẹ́gun Sama. Why tá ṣe máa dọ́dọ̀ Sama? Tí àwọn leaders and leaders tá wà níbí báyìí tá bá ti lè ṣe nǹkan tó yẹ ká ṣe ń bí kí á gbà pé nǹkan tá a ṣe ń bí báyìí bó ṣe yẹ kó ṣe rí nìyẹn tó jẹ́ pé àṣẹ máa dọ́dọ̀ Sama èmi ò ní interest nínú ẹ kúkú sì dà wá papọ̀ ká kó máa jẹ́ sóòlù. Ibi tí mo ti ní problem nìyẹn wọ́n wá lọ gbọ́rọ̀ yẹn lọ bá Sama lọ́nà mi wípé ọmọ kékeré yẹn ọmọ wìrì yẹn báyìí ló máa ṣe kò kàn mí. Àwọn náà wá láti ìgbà yẹn náà ti máa sọ fún mi pé gbogbo ibi tí wọ́n bá ti pè mí sí wọn ní jẹ́ kí n ṣe ń bẹ̀. Wọ́n ní kí ni ojú rí tó pọ̀. Ọdún kan wà tá à ń lọ sí Kétu àti sí oúnjẹ tá a máa gbé lọ àwa lọ lálẹ́ pé torí pé night la máa ṣe mọ́jú artist night la máa ṣe. Kí má tàn yín akọjá redeem díẹ̀ síwájú onímọ́tò wa tún ó tún break down síbẹ̀. Ibẹ̀ la wà àwọn ọmọ mi wá bẹ̀rẹ̀ sí ní níbi ìbáyìí àwọn olè ó má jẹ́ ń tàn àwọn olè padà bá wa ń bẹ̀ o wàláì. Báwọn olè yẹn ṣe ń bọ̀ wọ́n ṣe kọjá lára wa báyìí wọn ò mọ̀ pé oní tíátà ni wọ́n ti kọjá lọ wọ́n kọ́ lọ park síwájú ni wọ́n wá padà bọ̀ pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn bọ́n ṣe ń bọ̀ kí ni èmi dẹ̀ lọ pàdé wọn torí pé ìpàdé tí mo lọ pàdé wọn yẹn ni pé mi ìfẹ́ kán wá ṣe àwọn ọmọ mi léṣe. Pípàdé tí mo lọ pàdé wọn pé tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbá èmi ìgbàkúgbà tó ti ń lù mí lùkulù àwọn ọmọ yẹn á tètè sá wọgbó. But wọ́n ṣe rí mi Mr. Man gbọ́dọ̀ tí mò ń artist la wà ó wá tọ mọ́tò yẹn lọ́gbà tó máa déwájú mọ́tò wá rí bánà New Star Film Productions. Ìkan wá ń pè wọ́n náà ní ṣeré Sanatis ọkàn yí padà ni. Àwọn ọmọ ẹgbẹ́ mi wá sọ pé ẹsẹ̀ bá máa dọ́rọ̀ ẹ̀wò mọ́ tán bá ti máa yìnbọn fún ìmọ̀ ẹ̀ tán bá ti yìnbọn fẹ́mi ẹ̀yà lè sáwọ́ gbóni ẹ lè tètè sá lọ́kàn mọ́. Ara àwọn ìrírí tí mo lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lára àwọn tí Ọlọ́run tó ti gba ọ̀dọ̀ mi kọjá tọ́lọ́run ti tara mi lò. Kọ́lá Ajéyẹmí Àwílò tó jẹ́ ọkọ tó ya Imaku ọ̀dọ̀ mi ló ti kọ́ṣẹ́ ó dẹ̀ kó àwọn ọmọ àwọn bíi mẹ́ta ló kó wá ń gbà náà tí wọ́n jọ wà lónìí o torí inú mi dùn pẹ̀lú bí tọ́lọ́run bàbá mi gbé dé wọ́n jọ wà lónìí tí wọ́n jọ ń ṣe àwọn Àlàbá àwọn Peter wọ́n jọ wà lónìí. Àwọn kan náà ń sọ wípé ìjà yìí gbèmí sọmọṣẹ́ mi ni
Ìjàyégbèmí mo lè sọ pé ọmọọṣẹ́ mi ni, torí pé kò sẹ́ni tó mọ Ìjàyégbèmí ní tíátà, kò sẹ́ni tó mọ̀ ní ANTP, ọ̀dọ̀ mi ló ti dé ANTP. Nígbà tó máa dé lọ́dún yẹn lọ́hùn, ó wá bá mi, ẹni máa nǹkan wà ní Èkó nígbà tó ń ta ẹran Ayégóró ni òun ṣe tíátà lọ́dọ̀ ẹ̀, àmì òun ṣe kinní lọ́dọ̀ ẹ̀, wọ́n máa ń wá yáwó lọ́hùn á fi ṣe pósítà, wọn ò ní wá fóun mọ́, ìgbà ẹni òun ti ní interest láti ṣe tíátà kinní kankan, ó dà má wọ̀rì, má bọ̀ ní New Star. Èmi ni mo mú Ìjàyégbèmí wọlé sí tíátà, ọ̀dọ̀ mi náà ti mọ̀ ọ́, èmi ni mo mú iṣẹ́ tó kọ́kọ́ ṣe ní artist night àhesọ ló ń jẹ́. Now lẹ́yìn yẹn fíìmù tó máa tún kọ́kọ́ sọ pé òun kọ́kọ́ tún ṣe fíìmù Bàbá Dámì ni Àwọ̀ Ẹtu, èmi náà ni mo mú un lọ sí location yẹn. Now káwá fìyẹn lẹ̀, the first film tó kọ́kọ́ ṣe nígbésí ayé ẹ̀ èmi tí mo kọ́ rèé, Bọ́lájí Ẹlẹ́ran, èmi ni mo kọ́ first film tó kọ́. Nǹkan tó dẹ̀ jẹ́ kí n ṣe fíìmù yẹn kí n sọ pé kó ṣe ni pé èmi ò kúkú lẹ́ni tó fẹ́ ràn mí lọ́wọ́, mo dẹ̀ wò pé òun ń ta ẹran lódò ẹran, mo rò pé ó lè rówó yá àwọn èèyàn lè, mo wá sọ fún un jẹ́ ká ṣe fíìmù, ìwọ kí wọ́n ṣe, tí wọ́n bá ti ṣe wọ́n á tiẹ̀ lè pé kinní kankan. Fíìmù yẹn ni mo wá kọ fún, ṣùgbọ́n torí pé wọ́n mú un lọ, torí pé Fìsíkẹ́ mọ̀ pé èèyàn tó wọ́n wá mú un lọ sí Láyé Ògúngbè, àwọn náà lọ fi ṣiṣẹ́ kan ní ẹlẹ́kọ̀ọ́ kan lọ́dún yẹn, ibẹ̀ ló ti gbé story ló bá lọ gbé fún wọn, wọ́n wá tàn ní gbogbo iṣẹ́ yẹn, wọ́n wá tàn ẹ̀nẹ̀ sórí ara wọn. Àtìgbà yẹn ni mo ti mọ̀ pé ohun tẹ́dà máa jẹ́ ló máa jẹ́, torí pé nínú story yẹn Ọdún àti Káyọ̀dé la gbé iṣẹ́ yẹn lé lórí gangan lọ́dún yẹn lọ́hùn, ṣùgbọ́n wọ́n tàn ẹ̀ lérí àwọn ara wọn. Ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní fà á, ìpè láéláé kíní kankan tó wá sọ fún mi pé òun ṣe báyìí báyìí, story tèmi kọ́ ló wá lọ gbé fáwọn kan kìíní wọn, but mo dúpẹ́ lọ́jọ́ yẹn lọ́hùn. Ká ní mo bá bínú délẹ̀ ni, torí àwọn Simon Ògúntọ́lá wọ́n lè sọ̀rọ̀ sí. Simon Ògúntọ́lá ló wá sọ pé láéláé, mo ní no, tí mo bá sọ wípé kí ọmọkùnrin yìí má ṣe fíìmù yìí mọ́, tó bá padà dá fún un, á ní ṣótán, tí kò bá tún ṣe dá fún un, á ní mi ni irọ́, jẹ́ kó ṣe bó bá ṣe fẹ́ ṣe, la fi ṣe fíìmù yẹn lọ́dún yẹn lọ́hùn. Fíìmù yẹn ló kọ́ gbé mi dé Kútọnu, mi ò dé Kútọnu rí, ní Kútọnu Republic of Benin gangan. Èmi àtọ̀gá mi aláfẹ́ lọ ṣó fíìmù yẹn, àwa lọ síbẹ̀, ẹni tọ́gá mi sọ pé ká lọ bá ká lè fi ṣó fíìmù àbá. Ìgbà tá a bá roundabout Kútọnu yẹn lèmi àtọ̀gá mi sùn mọ́jú, ní roundabout gangan la sùn mọ́jú. Tá a bá wá ń sọ̀rọ̀ nípa freedom tí ó wá tó àwa ń ṣe ń sìn nínú tíátà, kò sẹ́nìkan tó ń ṣe freedom ní tíátà tẹ́lẹ̀tẹ́lẹ̀, àfẹnubá fẹ́ parọ́ tán ra ẹni. Tó bá ti ṣiṣẹ́ tán lọ́dọ̀ ọ̀gá ẹ̀, ìwọ náà lọ wà lọ dá ẹgbẹ́ ẹ̀ sílẹ̀, o lè ra ọtí, o lè ra kinní kankan fọ́gá ẹ̀, ọmọ ibi tó ṣe lọ nìyẹn. But èmi lèmi dá a lẹ̀ nígbà tí mo fẹ́ lọ launch group mi New Star tí mo dá sílẹ̀ ní Èkó. Ìkan nínú àwọn ọmọọṣẹ́ mi, Dáúdà Òjó, òun náà cinematography ni òun náà ya fi. Now òun ló lọ dá iṣẹ́ yẹn sílẹ̀, òun ló lọ dá group yẹn sílẹ̀ lẹ́kọ̀ọ́, ló wá ní ọ̀gá mi mo ti dá group mi lẹ̀ fún yín o, mo wá lọ launch group yẹn lẹ́kọ̀ọ́. Ìgbà tá lọ launch group yẹn lẹ́kọ̀ọ́, ibẹ̀ ni a ti ṣe first freedom tá a kọ́kọ́ ṣe fún àwọn onítíátà tí mo fún wọn ní certificate, Yẹ́misí Adénẹ́kàn àti Fẹ́mi Ayéyẹmí tá à ń pè lálẹ́yìn. Fẹ́mi Ayéyẹmí nìsín ti di pastor. Yẹ́misí Adénẹ́kàn ìyá tí n kò, òun sì wà ní industry. Now àwọn ni the first ọmọ onítíátà tá a kọ́ ṣe freedom fún tá a fún ní certificate. Ìgbà tán wá dé láti Èkó tá a ṣe tán, wọ́n á ní kí wọ́n gbé minerals àtàwọn nǹkan kan gbé lọ sí local government. Ìgbà tán gbé dé local government náà wò pé kí ló ń ṣẹlẹ̀. Nígbà tán wá rí pé nǹkan tó ṣẹlẹ̀ rèé, ọ̀gá wa Sanya Gold wọ́n ń béèrè lọ́wọ́ mi lọ́dún lọ́hùn náà ni pé ṣé àwọn ọmọ yẹn ṣé wọ́n lọ school ni tèmi fẹ́ fi fún wọn ní certificate. Wọ́n ní torí pé ọ̀gá tó kọ́ àwa níṣẹ́ ní yàrá kan fún ọ fún wa ní certificate SNK, tó bá kọ́ṣẹ́ díẹ̀dá wọ́n á béèrè pé certificate ẹ̀dá. Ìyẹn ló jẹ́ kí mi pẹ̀lú Latin kakọ́jà lọ́dún kan ní sọ fún mi pé má bá mi sọ̀rọ̀ wípé lábẹ́kúta South ẹnìkan ní ká dìbò fún lọ́rọ̀ yàn, bó ní kálukú ṣe kọ́ṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Àjà ìgbà náà ló sọ fún mi pé ibi tí màá wà, ibi táwọn bá wà náà ti máa pe àwọn tí wọ́n fẹ́ ṣe fíì, àwọn làwọn máa kọ́, àwọn làwọn dẹ̀ máa yọ. But mo dúró lọ́dọ̀ Ọlọ́run wípé gbogbo orúkọ tí mo ní lónìí, iṣẹ́ orí ìtàgé tí mo ṣe pẹ̀lú àwọn ọmọ. Téèyàn kan bá ń sọ wípé ibì kan náà ti bẹ̀rẹ̀ freedom, irọ́ ni. Ní Nàìjíríà
tán bá ń sọ wípé wọ́n ṣe freedom wọ́n fún wọn ní certificate nínú tíátà yàtọ̀ sí pé àwọn tí wọ́n lọ sí school tán lọ yunifásitì o, mi ò sọ tàwọn yunifásitì o, wípé nínú tíátà pé èèyàn ṣe freedom wọ́n fún wọn ní certificate, èmi ni mo kọ́ bẹ̀rẹ̀ ní Nàìjíríà. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nípa wípé lọ́dún tí mo ti bẹ̀rẹ̀ tíátà ọwọ́ méjèèjì la kó wọ̀. Nígbà tí ọdún 1994 ni incident mi ti apá mi ṣẹlẹ̀. Níbi tá a ti ń wá àtijẹ náà ni lẹ́yìn tí mo ṣe freedom tán, lẹ́yìn tí mo ṣe freedom à ń ṣe bá dìjà àyàṣe nǹkan tán ni because mo believe pé ibi tí mo ti lè rówó feed me machine mísà òun ni ohun tó gé mi lọ́wọ́ lọ́dún yẹn lọ́hùn. Lẹ́yìn tọ́wọ́ gé ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀gá wa Lukman Olóyèdé wọ́n wá wò mí lọ hospital, mi ì ní gbàgbé, mo sì máa ń sọ fún wọn. Wọ́n bá mi lórí bẹ́ẹ̀dì, wọ́n sọ fún mi pé Isiaka pẹ̀lẹ́ má bínú, agbára ògo Elédùmarè gbogbo fíìmù tí n bá ṣe pátápátá ló máa wà ńbẹ̀. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n ò rántí pè mí sí fíìmù wọn kan látìgbà tí mo ti kúrò ńbẹ̀. Yàtọ̀ sí ẹsẹ̀ àárọ̀, mo ti dé láti hospital, mo wá gbọ́ pé wọ́n wà ní Gateway Hotel, wọ́n ń ya fíìmù ni mo lọ síbẹ̀ fúnra ara mi ló fi jẹ́ kí n wà ní ẹsẹ̀ àárọ̀ òun. But ẹni tí mi ò tún lè gbàgbé òun ni bàbá Alásàrè, kọ́lọ́run bá mi fọ̀run kẹ́, torí ilé ayé tó ṣe ó pè mí sí, mo wà ńbẹ̀. Mo wà ńbẹ̀. Èmi pẹ̀lú ẹ̀ ó dùn mí gan o, torí pé ó padà sọ fún mi pé Easy lọ jà fún ìgbésí ayé ẹ̀ kó dáa, tó bá ti jà fún ìgbésí ayé ẹ̀ kó dáa ó ṣẹ̀ máa ronú tàwọn ọmọ èèyàn. Mo ní mi ò lè ṣe bẹ́ẹ̀. Tí n bá lọ jà fáwọn èèyàn tán tí ó jẹ́ pé bí mo ti ń jà yẹn ni mo ti kú ńkọ́, jẹ́ kí n kọ́kọ́ ronú àwọn èèyàn tó máa jèrè látara mi. Ohun tèmi ń ṣe nìyẹn. Mo dẹ̀ dúpẹ́ pé àwọn ọmọ tó pọ̀ ló jèrè lára mi gan tí wọ́n ti jẹ́ èèyàn lónìí. Ìyẹn ló ṣe dùn mí lọ́jọ́ tí mo lọ wò wọ́n lọ́sítù. Mo ní ọ̀gá ẹ̀dẹ̀ jà fúnra yín, ẹ̀dẹ̀ méèkì ẹ̀, ìgbà tẹ́ wá ń jà fáwọn èèyàn lẹ wá kú sí yìí o, ṣó tán? Ẹ wá woṣẹ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n jà fún nígbà yẹn mélòó wá ló wá rántí ìdílé wọn mọ́? Now àwọn náà ti di tara wọn. Alásàrè jà fún ọ̀pọ̀lọpọ̀. Ṣé àwọn Lọlá Margaret la fẹ́ sọ ni? Ọdúnladé lódodo àwọn kọ́ ló kọ́ Ọdúnladé ń ṣe, ṣùgbọ́n ọ̀dọ̀ wọn ni Ọdúnladé ti padà get name. Now wọ́n pọ̀ bẹ́ẹ̀ ní Abẹ́òkúta. Èyí tí Alásàrè tó ṣe nínú àwọn ọmọ Àlọ́yè ló pọ̀ jù, nítorí pé ó bìlíì pé gbogbo àwọn ọ̀dọ́ yẹn àfi kóun jẹ́ kí wọ́n jáde nígbà táwọn náà ti jáde tán ti jẹ́ èèyàn ni o. Ṣùgbọ́n èyí tèmi ń ṣe ni pé màá kọ́kọ́ ṣe iṣẹ́ yẹn because Bàbá Lẹ́gbàá wọ́n wo fíìmù kan tí mo ṣe fáwọn ọmọ mi tí mo pè ní Òkú Ìyá Aláṣà. Wọ́n wò wọ́n ní kí ló dé tó máa ń fẹ́ kó àwọn stars kí náà ti ń gbé wọn, nítorí pé mò ń train àwọn èèyàn ni. Tí n bá dẹ̀ train wọn, ohun táwọn náà bá jẹ́ náà máa padà lọ fi jẹ́ nǹkan. School tèmi wà nìyẹn tèmi fi ń train àwọn èèyàn, that is me. Àwọn fans mi máa ń béèrè lọ́wọ́ mi nígbà míì ni pé ọ̀gá ọjọ́ ti pẹ́ ta ti mọ̀ yín, kí ló dé tẹ́yìn náà ṣe fíìmù? Kì í ṣe pé fíìmù ò wù mí láti ṣe o, ṣùgbọ́n mi ò lówó tí mo fẹ́ fi ṣe o. Ìyẹn àkọ́kọ́. Èmi ò dẹ̀ like bí àwọn mákẹ́tà ṣe ń lo ìgbésí ayé àwọn èèyàn, bóyá yẹn ni ò jẹ́ kí mi tètè make ẹ̀. Ṣé mọ̀ pé báwọn mákẹ́tà bá gba gbogbo orí olórí tán, àwọn á lọ fi kọ́lé, á lọ fi ṣe gbogbo ẹ̀. Iṣẹ́ tèmi, èmi dẹ̀ wò pé irọ́, èmi fẹ́ máa ṣe bí àwọn bàbá àgbà yẹn. Torí ìdí èyí lónìí story pọ̀ ńlẹ̀ jantirẹrẹ tí mo tó yapa gan, ṣùgbọ́n mo kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo kọ́ àwọn ọmọ tí wọ́n jẹ́ èèyàn, tí wọ́n dẹ̀ ti níṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́, táwọn náà dẹ̀ ti dé yẹn. Mo bá àwọn èèyàn ṣe fíìmù tó pọ̀. Èmi náà fíìmù tí mo lè sọ pé mo ṣe fún ara mi, èyí tí wọ́n pè mí tí mo coordinate ni, mo ṣe èrò ẹ̀dá fún àwọn Islamic Association kan tí mo ṣe fún wọn. Èmi fún ara mi wá ṣe Òkú Ìyá Aláṣà tó jẹ́ sinimá tí mo ṣe fún àwọn ọmọ mi nígbà tí ààyè pé ká máa lọ ṣe school show stage ní school tí ò wọ́pọ̀ mọ́ tí wọ́n gbà wá láàyè ni mo ṣe yẹn fún wọn. Ṣóyínká Bùkọ́lá Màpó, iṣẹ́ tó máa kọ́kọ́ ṣe láyé ẹ̀ nìyẹn, ìyẹn Òkú Ìyá Aláṣà. Ẹni tó bá wò ibẹ̀ ni wọ́n ti detect pé ọmọ yìí ò dáa. Kí n lè fi kíní yìí ṣe àrídájú ni mo ṣe nílé ó pọ̀. Tẹ́ ẹ bá wo ibi báyìí nísìn, ẹ rí orúkọ Ọ̀jágbèmí báyìí. Akin Ìdòwú tá à ń sọ yẹn, ẹ̀yìn Nájímù Adéọlá, ẹ̀yìn Ajéyẹmí, that is ọkọ̀ tó yan Àyèmákù, gbogbo wọn ni wọ́n wà níbí báyìí. Súnmádé Ọlálẹ́yẹ, Ọ̀jágbèmí Mọ̀nsúrù ó ní 150 ara àwọn owó tí mo ń gbà lọ́wọ́ wọn gbà yẹn.
ipò owó fọ́ọ̀mù owó nǹkan kan 150 Tajudeen Adéwọlé 150 naira 150 naira ní Tajudeen Adéwọlé Awóyẹmí Moruf Dáre Adésànyà Ismail Adésínà Adéoyè Tajudeen Adénẹ́kàn Yẹmisí wọ́n pọ̀ bẹ́ẹ̀ almost bíi 30 something làwọn ọmọ tí mò ń kó káàkiri ń gbà ẹ̀ now tí n bá lọ fi òrè níjọ́ tí àwọn Yẹmisí Adénẹ́kàn àti Ayéyẹmí Olúfẹ́mi tí wọ́n máa sanwó sàtífíkẹ́ẹ̀tì wọn òrè 250 naira ní 250 naira òun ni owó sàtífíkẹ́ẹ̀tì wọn tí wọ́n san àwílò tí ò ṣe freedom lọ́dọ̀ mi ńgbà náà kò sí nǹkan méjì ní wípé nígbà yẹn ọmọ mi ó yé ó ní nǹkan kan tí mo máa ń ṣe fáwọn èèyàn máa ń fáwọn èèyàn ní pocket raza on that pocket raza mi màá kọ́ ẹ bó bá ṣe lè ṣe tọ́ọ̀gì ni o arúgbó ni o anything tó bá fẹ́ kọ́ màá kọ́ ẹ ó wá ń béèrè lọ́wọ́ mi pé kí n kọ́ òun ní kinní yẹn mo kọ́ fún for good 2 months ló fi kọ́ gbogbo àwọn kinní yẹn ó dẹ̀ wá ń san 5 naira every day tó fi kọ́ gbogbo kinní yẹn ó wá dijọ́ kan ló wá ní ọ̀gá mi ṣé tí n bá fẹ́ lọ síbòmí ṣe mo lè lọ mo ní with all pleasure bí tó bá wùn ẹ́ tó bá fẹ́ lọ ni ok sir mo kàn ní kí n béèrè lọ́wọ́ yín ni kinní kan bí mo kàn ṣe máa rí mo kàn rí pé ó lọ sọ́dọ̀ àwọn Ṣẹ́gun ni àwọn èèyàn wá ń sọ pé wọ́n rí ń bẹ̀ mo ní kò sí problem tó bá wá saturday night tó bá ní kó ṣiṣẹ́ kò ní fẹ́ ṣiṣẹ́ á máa sá ó wá ń dọ̀jì ìjọ kan mo kàn pé mo ní mo gbọ́ pọ́n ní ọ̀dọ̀ Ṣẹ́gun àwọn Ṣẹ́gun ló wà ó ní ẹbẹ́ mi sá ọ̀gbẹ́ni látòní lọ má dọ̀jì fún mi mọ́ máa ṣiṣẹ́ tó ń ṣe kò sí nǹkan tí wọ́n tún fẹ́ ṣe fún ẹ mọ́ lẹ́yìn nǹkan tí mo kọ́ ẹ o torí pé o ti kọ́ ẹ̀kọ́ ẹ má gbàgbé primary school ẹ ó dẹ̀ ní láyé ìyẹn ni kò ṣe gbàgbé primary school ẹ láti gbà yẹn ni mo ṣe sọ fún yín pé gbogbo ẹ̀dá tí ò bá ti gbàgbé primary school wọn gbogbo ọmọọṣẹ́ tí ò bá ti gbàgbé primary school torí orísun yín nìyẹn tẹ́ ẹ̀ bá ti gbàgbé ẹ̀ ní industry yìí ẹ̀yin náà ò ní kú omi yín ò dẹ̀ ní gbẹ lágbára tó gbélédùmarè Ajéyẹmí lágbára ògbélédùmarè ò ní kú níbi tó ti fẹ́ wá gbé mi lárugẹ jù tó fẹ́ jẹ́ kán mọ̀ yìí pé ọ̀gá òun rèé sẹ̀ nígbà tó padà bímọ tó fẹ́ gbé ọmọ wọ church mi ní gbàgbé láéláé lágbára ògbélédùmarè orísun omi ẹ̀ ò ní gbẹ ó dìídì pè mí ní pé ọ̀gá mo fẹ́ kẹ́ ẹ wá síbi ibi tí mo ti fẹ́ ṣèdúpẹ́ ní church o mo ní kí ni tèmi àní mo sáfẹ́ rí yín bẹ̀ mo fẹ́ jẹ́ kán mọ̀ mo dẹ̀ wá lọ́jọ́ yẹn ó dẹ̀ fi mí hàn ìyàwó ẹ̀ ó fi mí hàn àwọn kan pé ọ̀gá àwọn rèé o ó tún ṣe bẹbẹ kan lọ́jọ́ kan ó ń ya fíìmù kan lábẹ́òkúta bó ṣe ń ya fíìmù yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo ìkànnì àwọn ọmọọṣẹ́ ìtọ́jú ọmọọṣẹ́ mi ló lọ light fún ìyẹn wá pè mí pé ọmọ yín wà ń bí o bí mo ṣe lọ bẹ̀ ní ọ̀gá ta ló sọ fún mi ìgbà wo ló dábẹ́òkúta tí mi ò mọ̀ pé wà lábẹ́òkúta mi nǹkan fẹ́ yọjú sẹ́ni ọ̀gá má máa ṣe yẹn bí mo ṣe débẹ̀ nìyẹn ó wá ń fi mí hàn gbogbo wọn Yomi Fasilanso níkẹgbọ́ ẹ̀ ó fi mí hàn gbogbo wọn pé ọ̀gá àwọn rèé o gbogbo wọn lọ́jọ́ yẹn that is respect tó tún ju respect lọ nìyẹn ọmọọṣẹ́ tó bá ń ṣerú ẹ̀ fún ọ̀gá ẹ̀ tí ò sọ wípé bóyá òun ò ṣe freedom lẹ́yìn ẹ̀ ó ti ṣe ìtọ́jú freedom lọ fún mi o ẹ gbàgbé ẹ o torí àwọn kan máa ń sọ pé kí ló dé tí ò máa ń pè mí síṣẹ́ mo ní kò tí ì rí sí iná lọ́wọ́ kan tó máa fi búùsì bàbá ẹ̀ dáadáa tá a bá rí ẹni tí ó ṣetán láti gbowó sílẹ̀ fún mi sinimá kan wà nílẹ̀ tó ya wèrè gidi gan tí mo pè ní Àyìnlá Onírìn Àrè lẹ́yìnkùlé ọ̀run ó búta o ẹ gbàgbé ẹ o ọ̀kan nìyẹn o kí la tún fẹ́ sọ sí Síkírà Eléèlò ìyẹn náà tún lè mi ò gbọ́dọ̀ máa kà ẹ̀yìnkùlé ọ̀run wọ́n pọ̀ àwọn tí a bá rí àwọn fans mi tí wọ́n ṣetán láti gbowó sílẹ̀ iṣẹ́ wà tí a máa ṣe o nọ́mbà mi tẹ́ lè pè mí sí òun ni 080 53 93 4955 080 53 93 4955 yóò dáa kò ní bàjẹ́ yóò ní gbàgbé àwọn àwọn ọ̀gá méjì kan náà ti pàdé mi rí tó ti fọ́nì sí mi ọ̀gá NEPA kan ó wá sílé mi wọ́n fẹ́ jáná bí mo kàn ṣe jáde báyìí ó ti ní ẹja ẹgbẹ́ ó ti ní káwọn ọmọọṣẹ́ gòkè wọ́n ti bí mo ṣe yọjú báyìí ló wá ní
ajẹ́kù ẹ̀bà mo kàn wò wọ́n báyìí ẹ ǹlẹ́ sá o ń bá dọ̀bálẹ̀ ẹ má dọ̀bálẹ̀ dídé ẹ jọ sá o ní ẹ mọ̀ mí mo ní mi ò mọ̀ yẹn àwa tẹ máa ń kó tíkẹ́ẹ̀tì fún ní skul nígbà tẹ wá ń ṣeré ní skul wa ó ní ṣé bílẹ̀ ń gbé mo nílé mi nìyí iná bíbáyà nílé ìjà o bí mo ṣe fi ẹni tí mo rí yìí wọn bí mi re kí n dúró kí n máa dọ̀bálẹ̀ fún torí pé ó ti di ńlá lára iṣẹ́ stage school táwa lọ ṣe ibi tó sọ wá lórúkọ sí nìyẹn ara àwọn nǹkan tí mi ò lè gbàgbé nìyẹn mo ti lọ jẹun nílé oúnjẹ ńlá kan náà lẹ́kọ̀ọ́ rí o tí mo jẹun tán tí wọ́n ní kí n máa lọ mo ní èmi ò ń tọrọ bára mi ń tọrọ oúnjẹ jẹ o ẹ má sọ pé torí àjọ lọ́wọ́ kan wọ́n bá ní irọ́ o madam ló ní kán má gbowó lọ́wọ́ mi o àfi kí n rí madam nígbà máa yọjú sí madam náà bá ní àjẹkù ẹ̀bà àwọn tó bá dẹ̀ ń pa àjẹkù ẹ̀bà yẹn àwọn ọ̀dọ́ ń tèmi ẹlòmíì mọ yín ó ní àwa lẹ máa ń ṣeré fún ní Agúnbíadé ní secondary school ẹ ṣe máa o torí ìdí èyí ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ fáǹsì mi láti ìgbà yẹn tẹ́ ẹ sì mọ̀ mí dòní tówó bá ti wà lọ́wọ́ yín ẹ ràn bàbá lọ́wọ́ yóò dáa fún wa kò ní bàjẹ́.